Àkíá Television àwakọ̀ Ọlọ́run ni. Kí bàbá Àbídèmí ẹ mọ̀ kú ọdún. Ẹ kú ọdún là ń kí bàbá. Bàbá Àkànbí ẹ mọ̀ kú ọdún. Ẹ kú ọdún là ń kí bàbá. Ẹ lórí lórí bàbá lọ́wọ́ bá. Ìgbà lọ́wọ́ Olódùmarè ọba tó láyé ọba tó lò ní ọba kò ní mọ̀lá ọba yìí ẹgbẹ̀rún alágbára lójú alágbára. Àrí ìlú àlá kábíyèsí Olódùmarè. Àsùnwó òkun mọ̀ wá nígbà lọ́dọ̀ gbogbo ọba. Gbogbo ìjòyè pátápátá mo sì sí fìlà. Ìbàlọ́wọ́ bàbá mi Àlàbí ògún ọmọ ògúndébò. Ìbàlọ́wọ́ Àlàbí bá fẹ́ bẹ́ẹ̀ bàbá mi láyé òun rẹ̀ nínú ọ̀dẹ̀. Bàbá kẹ́ gbogbo kẹ́ẹ̀dà bàràbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òwúrọ̀ lọ. Lẹ́ẹ̀kì máa kò ní sí ọ̀nà. Ìbàdí wọn wà lọ fẹ́ jọ́ wà ní pàdé sí ìlú. Ọlọ́mọdé ni mi wò láyà akẹ́kọ̀ọ́ jẹ́. Màjèsí ni mi wò lórí àkókè. Ọmọdé ló lórí àgbà lónìí kan. Ọmọ òní lọ́sọ̀ títí bọ́lá kí sàdúrà bẹ́ẹ̀ lọ tó tó ṣe bí ẹ̀rù ẹ̀yà lọ.
tí wọ́n bá wọ̀n ẹ̀ péjé mo jìnnà tó bá níwọ̀n ẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ló. torí bàbá bàbá àpàmì ọ̀rá rọ́bà bí mo bá kúkú bá àkànbí. oyè tó jí Abídèmí Aláàfin Òṣogbo. jímọ̀ ọ̀làdì pẹ̀lú Abídèmí òye tó jí. ọmọ Ọlábọ̀dé ọmọ Aláwálé ọmọ Akọ́lápọ̀ ọmọ Alábì ọmọ alára oyè Bádéwọ̀lú tó Bádéwọ̀lú Òṣogbo Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òòrùn. ẹlẹ́ni àtẹ àwọn ọmọ ẹlẹ́ni ẹ̀rọ̀wẹ̀lẹ̀ ọmọ olóbì wọ́n wọ́n ti rí wá Abídèmí Àkànbí ọmọ olóbì wọ́n ti rí wò. èyí tó bá jẹ́ tẹ̀yìn àwọ̀ sábò ẹni èyí tó jẹ́ tẹ̀yìn àwọ̀ lù wọlé ọmọ ẹranko kúkúrú àmọ́ ìdíwọ̀n wọ́n jẹ́. Àkànbí lọ́mọ rẹ̀ mọ̀ di yáyá ọmọ rẹ̀ mọ̀ di yáyá. Àkànbí lọ́mọ rẹ̀ kọ́lá múdà ọmọ àrídà dògò lé ọlọ́jì. oyè tó jí wọ́n gbọ́ láti pẹ̀ fún bí ikú ọ̀gá pààbọ̀ bí ikú ọ̀gá pè tán. ọ̀dà lójú kọ́ yọ jẹ́ orúkọ jẹ́ yìí jẹ́ bábá dọ̀la. ọmọ àgbàṣe kìlọ̀ fún orí èwe pé ránṣẹ́ ọmọ kékeré ṣe jẹ́ kọ́ ọ̀wẹ́ ní rẹ̀ kárò kù. Àkànbí wọ́n gbọ́ akọ́wọ́dì ni àbọ̀rọ̀ gbogbo síkò bí àgbà lọ́dún fọ̀rọ̀ gbogbo sàpamọ́ra. bàbá mi kábíyèsí Sìmì Àgbàlẹ̀ bàbá mi Múnìlù Lámínísà bàbá wa kí ni wọ́n dún ìkòyí ẹ̀sọ́ ọmọ ẹ̀fọ́ lòdì yọdún olúwa olúwa wà ojú ogun àròjẹ̀kú máa tẹ̀ wọ́n rẹ̀. Lámínísà ẹ̀sìn kú àjọṣe àbùkù oníkòyí orí ẹ̀yọ́ nígbò lọ́wọ́. kábíyèsí ọba Ọlábòmí máa ń gbọ́ ayọ̀ tó dé ọba Abdulrasheed kábíyèsí arábìyí mo sọ bá wọn èpèjẹ. bàbá gómìnà bójúlọ sábà níwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà kò lára bàbá wa máa lẹ. SRJ ó gbọ́ Bàṣírù ọmọ Àjíbọ́lá máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi. ẹ kú oríire lónìí ìrìnàjò bójú di bàbá ọkọ̀ fún wa. ṣùgbọ́n wa lọ́ba nìkan gbogbo wa pátápátá láti mọ kẹ́kẹ́kẹ́. ẹ wá bàbá wa kábíyèsí àtàjẹyọ̀ ní òní gbogbo ní lákìá lólórí ìgbọ̀ngàn. àdìsí ọmọ jẹ́ ojoojúmọ́ lára gbogbo àwọn ìpọ́nlé. gbogbo abájábọ̀ dákẹ́kọ̀ọ́ máa kọ̀ ráyè. bàtà ìkọ́lá wọlé ẹ gbọ́ mi gbọ́rọ̀ ẹnu ọgbà ìpọ́nlé. àdìsí ọmọ jẹ́ ojoojúmọ́ lára èyí ọmọ lé. ẹ mọ̀ pé ìdí láǹsì lẹ́kọ̀ọ́ ìgbàlẹ̀. bàbá wa gómìnà olórí rẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyè Kọ́lá tí bàbá mi igbákejì gómìnà Benedict Alabi ń sojú. wọ́n ní kí n kí bàbá mi ní kí wọ́n kirikiri nínú èyí tó jẹ́ kọ́kọ́ jíṣẹ́ bàbá mi kọ́rọ́ mi. oyè Kọ́lá yìnyín ọ̀gá gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun Benedict Alabi ẹkú àmì ìdíbalẹ̀ ń bẹ̀ wọ́n. ewu wọn ní máa pàkúlà fún mẹ́wù kékeré àdáńgá ewu mùsùlùmí ọ̀nàmú fún yàtìyàn ní gbogbo. ìfọwọ́ wákà yókùn fún òun náà kọ́lé aláròkò mọ̀ yí ayé tó kẹ́mi kó mọ̀ yí kòkò. Benedict Alabi bá a bá bọ̀ mọ̀ yí kòkò inú alámọ̀ àbàjẹ́. ẹ̀yin lọ́mọ arówódù yẹn mọ̀ jẹ́ báyìí wọ́n jẹ́ yẹn mọ̀ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi. wọ́n fẹ́ ìlẹ́sẹ̀ nínú ìgbòyè mọ̀ lélẹ̀. pátápátá onílù ọdẹ ni gbogbo Òṣogbo òrò kí o àbẹ̀bẹ̀ gbẹ̀rẹ̀ fún kábíyèsí náà bá mi gbẹ̀rẹ̀ abẹ́ ẹ̀gbẹ̀rẹ̀ àmọ́ pé bàbá wa kẹ́pẹ́ láyé Abídèmí kẹ́pẹ́ láyé lọ́dọ̀ òye kẹ́pẹ́ láyé ó ń pé kẹ́sẹ̀ lùdì náà káyà mọ́ bèbè kú o. àtàjà ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ń jó yà ọ̀yà.
ọjà. Àwọn gangan ní ṣáájú ìjọ ìdùnnú ní sàtọ́kùn ayọ̀. Bàbá wa Ọ̀ràngún ti òkè wá. Wọ́n ń kí àwọn ọmọ Ògúndépò. Tìmí ti ìlú Ẹdẹ. Wọ́n ń kí olóyè Àlàbí Ògúndépò. Kódà igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Benedict Gbóyèga Àlàbí ó ń kí Àlàbí Ògúndépò. Wọ́n yá bàbá ẹgbàá lẹ́nu mi kó dorin. Òṣùpá lọ́jọ́ ìràwọ̀. Òròkì àsálà ní sáárá tọ́ sí. Kò sára lábẹ́ ònù. Òṣogbo òròkì lóòlù ìpínlẹ̀ yìí. Ẹ jẹ́ máa bọ̀ láfọ́ṣogbo. Ẹ ká lọ sọ́ṣogbo ká fọláfọlọ́lá o. Ẹ jẹ́ lọ sọ́ṣogbo ká fọláfọlọ́lá. Agbádá òfin tí a wọ̀. Bàbá mo ní bí a ṣe ń jó ẹ̀yin náà lè jó. Ẹgbẹ́ mi ṣe ṣe bàbá mi lè mọ́ mú ọ̀fà àwọn ti pé ní báyìí Your Excellency we are sorry. Let me also congratulate the members of the Ataja 10th year coronation anniversary. And indeed our sons and daughters of Osogbo on this epoch-making event. I am delighted to be associated with Kabiyesi and all descendants of Osogbo Kingdom. I wish all a fruitful celebration. This fine, please find and close here with a check in the sum of 2 million naira as my support to the renovation and modernization of the Ataja. Amosun family. Senator Ìbíkúnlé Amosun. Lọ́wọ́ wọn fún bàbá àgbà ní 2 million naira. We welcome Her Excellency, ma. Thank you very much, ma. Thank you. Mo bá aláìdúpẹ́, mo bá Abídèmí yọ, ọdún mẹ́wàá lórí àléfà ó tọ́pẹ́.